Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ẹ dákun, owó wo lọ jọ àfa àbíbù lójú ní sọ. Àwọn bọ́lọ̀ ti sàánú wọn náà. Owó lọ́wọ́ jọ àbáwá lágége tòní. Owó lọ jọ wọn lójú. Owó kí ló ní? Kí ló ní? Kó lo tó. Mo tún gbọ́ nù làbárì pé ẹnìkan sọ pé ọ́fíìsì kọ̀ọ̀kan wọ́n máa wá tọrọ mọ́kà, wọ́n máa wá sí kínní. Wọ́n láfa àbíbù nìkan làwọn ò rí pé. Inú làbárì kan fún bàbá wa ni pé lẹ́kọ̀ọ́ gbogbo àwọn àfa àwọn ọmọ lọ lé lọ́bì fún nǹkan. Bàbá wa Sheikh Adam lónìí, àbá lágége tòní, wọn ò wá lọ́bì kankan lérí ara wọn rí. Àbíbù ńlá yọ àádìlú ó àbíbù. Àbíbù ni tábìbù kan ọ̀dọ́gba rẹ̀. Àárín àbíbù kan dáa lè fi dọ́gbe. Ọjọ́ tẹ́nìkan, Habibu Mẹ́láyì. Wọ́n tún wá níbi wọn fẹ́ tówó yìí. Níbi wọn ò fẹ́ tówó yìí. Ayé ẹ̀dọ́ ayé. Ẹ ṣeun, máa wọlé. Ẹ ṣeun, ẹ ṣeun. Níbi wọn ò fẹ́ tówó yìí. Àfọ̀bá bẹ́ẹ̀ tètè gbọ́ àjì. Mo ní bẹ́ẹ̀ tètè gbọ́ àjì. Gbọ́wọ́ kan ní ìgbà. Àbá ẹ̀yọ̀gbọ́ àwọn ẹ̀rákùn. Ṣé àbá ń gbọ́ mi? Níbi ìfẹ́ tówó yìí. Bí ṣé àbíbù ti wà yìí. Bí ọmọ Mudiril Markaz wọ́n ṣe wà lónìí. Bó bá ṣe kówó lọ fẹ́ ní láyé kò tí ní ní. Tí wọ́n bá fẹ́ lówó láyé wọn ò ti ní ní. Àtowó. Àtọwọ́. Àti mọ́tò. Àti mọ́tò. Gbogbo ẹ̀. Gbogbo ẹ̀. Orí bíi lẹ́dà búrẹ́dì lọ́dọ̀ rẹ̀. Orí bíi lẹ́dà búrẹ́dì lọ́dọ̀ bàbá alágége tòní. Tí ẹ tún wá fẹ́ le ju ti bàbá tèmi gan lọ. Tí wọ́n tún wá fẹ́ le ju bàbá wa àgbà lọ́hùn lọ. Àwọn ẹlẹ́kọ̀ọ́ yìí sọ̀rọ̀ sọ. Àwọn ẹlẹ́kọ̀ọ́ yìí sọ̀rọ̀ sọ. Wọ́n ní ibùnú Nàjíbì la yajab. Wọ́n á nájáwá fàákàhàbà. Àfa bó ti rí nù. Bọ́mọ bá ya dáadáa, yóò ya dáadáa tí ó kọjá ti bàbá. Bọ́mọ bá ya dáadáa, tọ́mọ máa fẹ́ sàn fún àlẹ́sàn, yóò wá jẹ́ kọ́ ọmọ náà ya dáadáa jù ú lọ. Ọlọ́run. Ọlọ́run o. Ṣebí wọ́n ló ṣe bẹ́ẹ̀. Ṣebí wọ́n ló ṣe ọba ṣe Adam bẹ́ẹ̀. Wọ́n ló ṣe bẹ́ẹ̀. Wọ́n ló ṣe bẹ́ẹ̀. Wọ́n ló ṣe bẹ́ẹ̀. Kò jẹ́ kójú wọn rí dùn ló kó tó lọ. Wọ́n tún wá rí lẹ́yìn wọn náà. Wọ́n tún wí. Wọ́n tún wí. Ìpè Ọlọ́run ó wo tẹni bí òwò tàbí mo kọ́ ń kéwù. Pé Ọlọ́run bí òwò tàwọn táwọn ń kọ́ ń kéwù. Yóò wo tàwọn tó gbọ́ wá sí mi tó lò. Yóò wo tàwọn tó gbọ́ wá sí èmi Sheikh Adam tó sì lò. Erin tó dàgbà lérí àpáta tó wọ lórí àpáta tó wá lóhun ọ̀rẹ́ nìkan tó wọ́n kàn àfàpáta èsì rẹ̀ ń bọ̀. Àdìtú ọ̀rọ̀ ni. Ó ní àdáyìlá. Ó ní bàbá ní èsì rẹ̀ ń bọ̀. Ó ní ẹnìkan pélé ìntìzárí gbogbo ilé ayé gbogbo ayé ń sọ pé Jímọ̀ àti Ìlọrin gbogbo wọn ni wọ́n ń retí pé tí lọ́rí kí Jímọ̀ Ìlọrin ó kù. Jímọ̀ tí ń bẹ lọ́rin yìí ó kéré wọ́n ní gbogbo èèyàn very good. Wọ́n ní wọ́n ká falẹ̀ jẹ́ mọ́ bàbá òun. Ó ní wọ́n ká falẹ̀ jẹ́ mọ́ pélé ìntìzárí ẹ̀wò jẹ́ mọ́. Ó ti kó gbogbo Jímọ̀ ó ti kó sí jẹ́ mọ́. Pélé ìntìzárí wọ́n wá retí mọ́sálásí Jímọ̀ àtẹ̀mí. Wọ́n ní mọ́sálásí Jímọ̀ Ìlọrin bọ̀ láti ṣe. Abọ́ ọba gbọ́ yìí ó tó gbọ́ yìí lónìí. Bàbá ó ti rí nù. Ní bá wá wáyé, àfọ̀mọ́ wa sọ pé Ádámọ̀
ti ní kò kárí tó yìí ó tra gbélé ìyá àbọ̀ wa ọdẹ àdámọ́ ni ọlọ́run ní kálábí àbọ̀ má bò bí ó lẹ̀kùn ọlọ́run gbogbo bí tí bàbá náà bá wà. ọlọ́run gbogbo tí bàbá wa Sheikh Adam bá wà lọ́hùn. nínú dẹ̀ra ọlọ́run. nínú dẹ̀ra ọlọ́run. bàbá tó ṣètò ara rẹ̀. ìgbọ́ bẹ́ẹ̀ rí. àwọn ọgbọ́ bẹ́ẹ̀ rí. kì í ṣe pé àwọn èèyàn ò ṣe bẹ́ẹ̀ ìgbọ́ bẹ́ẹ̀ rí mo wí o. kì í ṣe pé àwọn èèyàn ò ṣe bẹ́ẹ̀ àmọ́ bàbá wa àgbà ń sọ̀rọ̀ lónìí wọn ò gbọ́ bẹ́ẹ̀ rí. ìgbọ́ bẹ́ẹ̀ rí o mo bá bẹ́ẹ̀ bá gbọ́ tí mo wá láàfíà lọ tó bá rí bẹ́ẹ̀ tọ́lọ̀ bá ní darí pẹ̀lú ààrẹ ó lè la ilẹ̀ àmọ́ ṣùgbọ́n tí ó bá rí bẹ́ẹ̀ lẹ́tà mẹ́ta mo kọ kalẹ̀ tẹ́ bá ti gbọ́ pé mo dákẹ́ ẹja nọ́mbà 1 1 2 3 àwọn alámayín nìkan wọ́n wẹ̀ mí ẹ̀wẹ̀ tó lẹ́tà kejì ẹja ìmọ̀ọ́n báyìí ẹ̀jẹ̀ òkè hàn sí ìlà ẹlẹ́kẹ̀ẹ́ta bẹ́ẹ̀ bá já al-ma'kulatu wal-mashrubat ẹ jẹ́ káwọn èèyàn jẹun ẹjẹ́ wọn mú ẹ̀dákun inú tíráwò làwa ti wá rí ọmọ jẹun bí òkú tí ètò lè báyà ànábì tó rí wọn ní Jàfárò tó wá ní ìsìnà ó ta àmàlẹ́ àlè Jàfárò wa innahum mashghulun wọn ti ìdíwọ́ ti bá wọn ẹ̀sà sí jẹ fún wọn jẹ ó sì wá jẹ má jẹun jù àsìgbọ́ èyí sì ń bẹ lójú tí wọ́n sì àwọn ó sì tẹ̀lé tiwọn. àwọn ni ó tẹ̀lé tiwọn. àbá ọgbọ́n orí kọ́kọ́ tí ahun ní wọ́n wà ní ọlọ́run dákun àbí ibùdó yóò ha dé lọ́wọ́ àbí. àwọn babalágége tòní. kò sábìbù tó ti jọ ti. àti rí àbíbù kan lórílẹ̀ ayé yìí tó ti para kí tiwọn. tó kẹ́yìn sówó. tó fèsì ọlọ́run. tó sì fèsì ọlọ́run. tọ́lọ́run ní ìdẹ̀ra ni. ọlọ́run ní ìdẹ̀ra ni. owó ni. nígbà tó kó gbogbo ẹnìkan ní sọ̀rọ̀ ó ní mi wá sí wa máa rẹ̀ ó lè mi mú àárẹ̀ mú òun ló gbé wá mc gbà. ẹnìkan ní sọ̀rọ̀ ó ní bàbá adámbọ̀rọ̀ nu kí ló dé mú àárẹ̀ àwọn òmù ní tó gbé wá láwọn sì gbà. ọdún eré mi ṣe kékeré nínú wa lọ bá ń bakúba àpá bó ti rí nù. ni. ọlọ́run ẹ jẹ́ ká kọ́ ṣe ti ṣe Ádámù. ẹ jẹ́ ká kọ́ ṣe àbáwá alágége àgbà lọ́hùn-ún. àmọ́ tí bàbá àwọn rí. àwọn ọmọ tí bàbá náà rí. tí wọ́n fi sọ orin ìní di gbajúmọ̀. gbogbo ayé wa ń wí. ẹni ó sì ní jẹ̀sú rí lónìí. ẹni ó ní jẹ̀sú òun ló ní bàbá wa sọ ọ́ di gbajúmọ̀. bàbá ń parí wọ́n bá ti ń parí wá sí náà. àwọn sílẹ̀ sálámà. ẹ wá rí bẹ́ẹ̀ wá. àbáwí dáre sálámà. ẹ wò pé kò ká máa tètè ẹ bá tí a tẹ́ yà á tó lápá àwọn sára.